olólùfẹ́ ọlọ́run today is 12th September 2023 a wà ní postmet DHL South Africa à ń sẹ́ni product wa lọ sí Canada America Scotland Australia Italy Norway England lọ́dọ̀ ya ṣàní ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò ìdílé kẹ́ẹ̀dẹ̀ ṣíà ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ nípe níjà lórí àìsàn kan sí méjì mo sọ̀rọ̀ nípa special powder wa special powder yẹn tó bá ń lò ẹ̀mí òkùnkùn wá ṣe kí ni wọn ní monitor ẹmu monitoring spirit máa dópin nínú ìgbésí ayé wàá máa rógò ẹ lò bí ẹni tó yẹ pé ń forí kókó alátakò tó ń jẹun lójú tó ní ìbálòpọ̀ ojú oorun special powder tí mo ń sọ yìí kì í ṣe oṣólẹ̀ kì í ṣe àwòrè kì í ṣe ìyọnu ayé kì í ṣe ẹ̀bẹ̀ àgbà ò bẹ́ anybody wàá dẹ̀ rí pé kí ni tó bá bẹ̀rẹ̀ sí ní lò ọ̀nà ẹ̀ á máa là torí pé látara pé kí ni àwọn ẹ̀mí òkùnkùn wọn ní access sí ẹ mọ́ wàá rógò ẹ lò ẹni tó bá ní cancer diabetics asthma àwọn àìsàn ńláńlá ẹ get all in one natural apps gbogbo apps wa ló dẹ̀ gba láàbù kọjá ló wà scientific approved so gbogbo apps alugba láàbù kọjá ṣẹ́ ti rí àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country ní Asia continent iṣẹ́ tí mo bá ń lé ní ọmọ Ìlọrin ní iṣẹ́ tí bàbá mi ń ṣe nìyẹn mo dẹ̀ kọ́ káàkiri Nàìjíríà láfíríkà wa náà eléyìí kì í ṣe ti ìyanràn torí pé látúnṣàkú àmúfúnṣàkú owó alámùbímọ ní takọ má pera ẹ ní nǹkan Ọlọ́run ọba ní nǹkan ẹ̀rí Ọlọ́run ní òun ní dá ìsọ̀ kan kó má fi wòsàn ẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ kó lè dá ilẹ̀ àhújá wa wò fálẹ́tẹ́tìlì bú dá wa ò lè dá yíkùn fálẹ́tẹ́tìlì bú bí aram kódà ní special powder tó pé tá a bá ṣe fún ọkùnrin torí wọn máa ń mú nǹkan ọmọkùnrin míì tí wọn lọ máa lò ní evil world á lo aróbòsá á lò dákọ́lẹ̀ kò ní rí ṣéńjìsì aláwọn special powder tó wà látàbá ṣe wọn á dá nǹkan ọmọkùnrin ẹ padà wá dẹ̀ máa rí lò àbóbìnrin míì tó pé ó ń ṣáájú ọmọ látọjọ́ yìí tí ò rí kíní kan àwọn evil wọn máa ń kó ọmọ spiritually wọn á kó lọ sí evil world irú ẹni bẹ́ẹ̀ kò sáṣẹ jẹ kò sí nǹkan tó lè ṣe kò ní bọ́ pa so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn làwa bèsì lé lórí là ń ṣiṣẹ́ lé lórí àbọ̀ ẹni tó ní sugar diabetics àní special powder tá a máa fọdọ́ pé within a month sugar máa kúrò nínú system ẹbí sí ní láì tààlà so ẹ gbìyànjú obìnrin tó ní sperm leakage tí ó lè conceive tó ní ovulation problem get caterpillar ó wà lẹ́yìn bẹ́ẹ̀ get caterpillar so kẹ get bulldozer med fibroid fẹ́ni tó ní fibroid àbẹ́ni tó ní blockage tube ẹ get bulldozer med fibroid ẹ dẹ̀ get transformer 1100 power àti miracle leaves àti caterpillar fọkùnrin táròbòsà ń dà láàmú tí dakọ́lẹ̀ ń dà láàmú ẹ get àwọn nǹkan wọ̀nyí gbogbo agbára Ọlọ́run ọba ló ní àwọn onífìtọ̀fọ̀gbẹ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí tó bá ti nípele níjà lórí both natural and spiritual problem ẹ contact wa bíi sínú láìtàlá Global Dahiratu Dhikrlahi Islamic Organization health and spiritual department ẹ fi fídíò yìí ránṣẹ́ bá máa ráwọn skit wa àwọn èèyàn ń lo product wa wọ́n ń dúpẹ́ fọlọ́run torí pé kí ni ọwọ́ Ọlọ́run la fi ń sọ̀yà àgbójúlé ọ̀kan ju Ọlọ́run ọba lọ torí gbogbo agbára Ọlọ́run ọba lónìí ẹni tọ́lọ́run wá tí ì lè mú Ọlọ́run ọba ò tí ì dá o so ẹ contact company wa miracle leaves ní ẹsẹ̀ èèyàn wú ikùn èèyàn wú wọ́n gbé nǹkan sínú ovary wọ́n gbé nǹkan sínú uterus inú ovary obìnrin so àbí ẹsẹ̀ ẹwú àbálìjọ ní rìn lára ẹ get miracle leaves ó wà effective gbogbo àwọn nǹkan wọ̀nyí tabaníkà máa pẹ́ kódà digital memory booster tó ní ìsọ̀yì fọmọdé àti fọ́gbàlagbà so mélòó la fẹ́ kà èyíkéyìí tó bá ti nídìí nínú spiritual àbí natural lórí apps ẹ contact wa masalamu wa ilà lè kọ́ ẹ̀.